mọ̀lẹ́bí gbarata bí ọkọ̀ omijé ojú mi tẹ́lẹ̀ rí ṣe tú àwọn àṣírí kan síta. ọwọ́ tẹ̀ wọ́n o. àwọn ajínigbé agbébọn tó jí dókítà gbé lẹ́dọ̀ sírìn níṣe ni wọ́n ganu sí páńpẹ́ òfin fúnra wọn. ìkúnlẹ̀ abiyamọ o. akẹ́kọ̀ọ́ SS3 ọmọ ọdún 17 17 years jẹ́ ṣíṣekúpa nípasẹ̀ àwọn akin ẹgbẹ́ rẹ̀ nípínlẹ̀ Yobe. ipò gómìnà ìpínlẹ̀ Ògùn ni mo fẹ́ dù báyìí, n kò padà sí ilé ìgbìmọ̀ asòfin mọ́. Ìyábọ̀ Ọbásanjọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. akẹ́kọ̀ọ́ iléèwé gíga Kwasu tó fẹ́ ṣe ìdánwò àṣekágbá pàdé ikú òjijì látàrí ìjàmbá ọkọ̀ lásìkò tó fẹ́ lọ mú káàdì ìdánimọ̀ ID card tó gbàgbé sílé lẹ́yìn tí wọn kò gbà á láàyè láti wọnú gbọ̀ngàn ìṣèdánwò. ó dójú ẹ̀ báyìí o. àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sí Kóró nípínlẹ̀ Kwara, kọlù ọlọ́dẹ, ṣekúpa ẹ̀ṣọ́ aṣọ́gbó, dáná sun ọ̀kadà 11. oníròyìn orí ayélujára blogger tó fìlú ọba UK ṣebùgbé Maureen Bádéjọ jẹ́ nínàwọ́ gan lẹ́kọ̀ọ́ lẹ́yìn lẹ́tà ìfinisùn tó jẹ́ fífi ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ àlùfáà Olúkọ̀yà àti àpọ́stélì Sulaiman. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. mọ̀lẹ́bí gbarata bí ọkọ̀ omijé ojú mi tẹ́lẹ̀ rí ṣe tú àwọn àṣírí kan síta. níṣe láwuyewuye ọ̀tún míì tún jáde síta lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìtàhùn síra ẹni tó wáyé níbi ètò ìsìnkú olóògbé olórin ẹ̀mí ní Bùnmi Akínàánú tí ọ̀pọ̀ mọ̀ sí omijé ojú mi lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn, pẹ̀lú bí ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí ọ̀hún Rótìmí Adéoyè ṣe sọ ìhà tiẹ̀ jáde síta láàrin aáwọ̀ èdè àìyedè nínú ìdílé tó ń rú sókè. nínú ètò ìgbóhùnsáfẹ́fẹ́ kan lórí ayélujára YouTube lórí ìkànnì tẹlifíṣàn Yèyé Kúdí Courtroom TV, obìnrin kan gbé ohun ìbánisọ̀rọ̀ lórí fóònù pẹ̀lú ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adéoyè tó jẹ́ kíká sílẹ̀ jáde níbi tó ti ṣàlàyé ní kíkún nípa ìgbéyàwó rẹ̀ pẹ̀lú olóògbé olórin náà, ohun tó ṣokùnfà ìyapa àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tí kò lágbára. ọ̀rọ̀ tó jẹyọ jáde náà ló wáyé ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí ohun tí a pè ní ìsìnkú ìbànújẹ́ ṣe di ìjà gbangba lẹ́bàá ibojì, èyí tó fa awuyewuye káàkiri lórí ayélujára. ohun tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ètò ìsìn orin òkú tó kún fún ìmọ̀lára ni wọ́n ròyìn pé ó di wàhálà lẹ́bàá ibojì pẹ̀lú àwọn ẹ̀sùn ìdẹ́yẹsíni, àìṣedéédé, àìṣòtítọ́ àti ìjà ìpamọ́ ààbò àwọn ọmọ ọlọ́jọ́ pípẹ́ tó wáyé láàrin mọ̀lẹ́bí àti àwọn ìbátan wọn. Omijé ojú mi àti Adéoyè ṣe ìgbéyàwó lọ́dún 2006. àkọ́kọ́ ni ayẹyẹ ìgbéyàwó kóòtù ní ilé ẹjọ́ májísírèètì Sùúrùlérè. lẹ́yìn náà ló kan ìgbéyàwó alárédè ní ilé ìjọsìn ECWA ní Mùṣìn. ẹ̀wẹ̀ ìgbéyàwó wọn forí ṣánpọ́n lọ́dún 2010 tí ilé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ sì tú ìgbéyàwó náà ká lábẹ́ òfin láàrin ọdún 2017 àti 2018. ìgbéyàwó náà ni wọ́n sọ pé ó forí ṣánpọ́n nípa ìṣòro ìṣípòpadà lọ ilé ọba UK, ìṣòro ìṣúná owó níná àti àwọn èdè àìyedè àríyànjiyàn tí kò hàn dé sẹ́nì kankan tí wọ́n bá ara wọn fà pẹ̀lú ìpamọ́ ààbò àwọn ọmọ. òrùlé ta ni ọmọ ògbé wà jẹ́ gbòógì ohun tó ń ṣokùnfà ìjà aáwọ̀ yanpanyanrin. Adéoyè ẹni tí wọ́n ló fi òkè òkun ṣebùgbé ní tiẹ̀ ti ṣègbéyàwó pẹ̀lú ẹlòmíràn. Akínàánú ní tiẹ̀ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà tó sì tọ́ àwọn ọmọ náà gẹ́gẹ́ bí ìyá nìkan ṣoṣo títí tó fi dágbére fáyé látàrí àìsàn tó bá fínra lọ́dún 2025. àkọ́kọ́ tí àwọn èèyàn tẹ̀lé owó jọ láti ṣàtìlẹ́yìn fún ìtọ́jú ìlera rẹ̀. lẹ́yìn ètò ìsìnkú náà, Adéoyè sọ̀rọ̀ jáde síta nípasẹ̀ oríṣiríṣi ohùn, fọ́nrán fídíò gbígbé jáde síta àti àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó gba orí ayélujára kan. ó wí pé ìgbéyàwó náà forí ṣánpọ́n látàrí àìṣedéédé àti ẹ̀tàn. ó wí pé òun pàdé Akínàánú nílé ọba UK láàrin ọdún 2000 àti 2001 tó sì fẹ́ lẹ́yìn tí ó rí físà gbà. gẹ́gẹ́ bí ó ṣe wí, àkọ́bí àwọn tórúkọ rẹ̀ ń jẹ́ Jọmílójú ni wọ́n bí sí ìlú òyìnbó London tó sì dánìkan tọ́jú rẹ̀ lẹ́yìn tí Akínàánú darí padà sórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2010. Adéoyè ní pé Akínàánú mú ọmọbìnrin àwọn wá sórílẹ̀-èdè Nàìjíríà láì sọ fún òun, láì jẹ́ kí òun mọ̀ sí, lábẹ́ dídíbọn pé ó kàn fẹ́ ṣàbẹ̀wò tí kò ní pẹ́ ṣáájú kí ọjọ́ ìwé ìgbélùú ọmọ náà ní ilé ọba UK tó lọ lórí rẹ̀. ó sọ wípé gbogbo ìgbìyànjú ìgbésẹ̀ láti kàn sí àwọn ọmọ òun ló já sí pàbó. ó ní gbogbo ọ̀nà tí òun lè fi kàn sí àwọn ọmọ òun ló dínà mọ́. ó ní kódà ìgbìyànjú òun láti kàn sí àwọn ọmọ náà nípasẹ̀ iléèwé tí wọ́n ń lọ ló tún yọrí sí ọ̀rọ̀ ọlọ́pàá dé. ọkùnrin náà takò pé
òun kò dẹ́yẹ sáwọn ọmọ òun, ó dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé òun máa ń fowó ránṣẹ́ ṣàtìlẹ́yìn níkàngun ìṣúná láti lè fi sanwó iléèwé. Ó ní níṣe ni ìyá àwọn ọmọ náà kọ ẹ̀yìn wọn sí òun nípa àìsòótọ́. Ó ní òun pè fún àyẹ̀wò DNA test, ó sì jẹ́jẹ́ láti fi ọwọ́ òfin mú ọ̀rọ̀ náà. Ó dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé òun sì nífẹ̀ẹ́ àwọn ọmọ, tó sì pè fún ìrẹ́pọ̀ ìparí ìjà. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ọmọbìnrin òun, ó sọ wípé òun lòun wẹ ọmọ náà, àwọn jọ wà papọ̀ títí dìgbà tó pé ọmọ ọdún 2. Gẹ́gẹ́ bó ṣe wí, ó tẹnumọ́ ìgbésẹ̀ ìgbìyànjú kí ìrẹ́pọ̀ ìparí ìjà wáyé, àmọ́ pàbó ni gbogbo ẹ̀ já sí. Ó ní omijé ojú mi fárígá, kò gbà bó ti wù kó mọ, látàrí ìyapa ọlọ́jọ́ pípẹ́ àtàwọn àìṣedéédé míì tó mú kí Akínàánú sì dúró lórílẹ̀‐èdè Nàìjíríà. Awuyewuye tún bẹ́ sílẹ̀ lẹ́yìn tí Jọmilójú sọ̀rọ̀ nípa ìyá rẹ̀ níbi ètò ìsìn orin tó gba ìgboro. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọmọdébìnrin náà gbóríyìn fún ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ìyá tó sunwọ̀n jù lágbàáyé, nígbà tó ń fẹ̀sùn kan bàbá rẹ̀ fún ìdẹ́yẹsí àti bó ti pa àwọn tì láì nàání. Ó ní láti ìgbà tí bàbá òun ti fi òun sílẹ̀, kò nàání kò pè. Ó ní lásìkò tí ìyá àwọn wá papòdà ló ṣẹ̀ṣẹ̀ ń pe àwọn. Ó ní ìbátan àwọn kan ló dúró gẹ́gẹ́ bí bàbá fún àwọn. Mọ̀lẹ́bí Adéoyè náà gbé ìgbésẹ̀ ìgbìyànjú wọn níbi ibojì. Wọ́n ní ìyá náà ti yí àwọn ọmọ òun lọ́kàn padà pé gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú nípa ìrẹ́pọ̀ ìparí ìjà ṣáájú ètò ìsìnkú náà ló forí ṣánpọ́n. Láti ìgbà náà ni mọ̀lẹ́bí méjèèjì ti ń tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ sókè, tí ìdílé méjèèjì sì dúró lórí ẹsẹ̀ wọn ní gbangba làṣàtà. Ọwọ́ tẹ̀ wọ́n o, àwọn ajínigbé agbébọn tó jí dókítà gbé lẹ́dọ̀ Sìrìn, níṣe ni wọ́n ganu sí páńpẹ́ òfin fúnra wọn. Ọjọ́ gbogbo ni tolè, ọjọ́ kan báyìí ni tolóhùn, látàrí àwọn ajínigbé méjì kan tí wọ́n jí dókítà gbé nípínlẹ̀ Èdó, tí wọ́n tún pa àbúrò dókítà náà, àmọ́ tí wọ́n fi àìmọ̀ tó ń ṣàbẹ̀wò sílé ìwòsàn tí dókítà ọ̀hún ti ń ṣiṣẹ́ lẹ́yìn ìtúsílẹ̀ láti dóòlà ẹ̀mí ọmọ wọn. A ó rántí pé oṣù tó kọjá yìí ní ìròyìn gbòde kan pé àwọn ajínigbé jí dókítà kan, Abu Babatunde, gbé ní Auchi, ìpínlẹ̀ Èdó. Kódà nínú ìjínigbé náà ni wọ́n tún pa àbúrò dókítà yìí tí wọ́n jọ jí wọn gbé, tí wọ́n sì tún béèrè fún 100 mílíọ̀nù náírà, 100 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀. Ọ̀pọ̀ èèyàn tí kò mọ dókítà Àbúrí ni wọ́n fi ti ọmọnìyàn ṣe dáwó náà nígbà náà, kó tó di pé àwọn ajínigbé náà yọ̀ǹda rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, méjì nínú àwọn afurasí tó jí dókítà Àbúgbé mú ọmọ wọn wá sílé ìwòsàn tí dókítà náà ti ń ṣiṣẹ́ láti gba ìtọ́jú lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun tó kọjá. Dókítà náà dá wọn mọ̀, ṣùgbọ́n kò fún wọn lára. Ó tọ́jú ọmọ náà gẹ́gẹ́ bí ìlànà iṣẹ́ tó gbà. Lẹ́yìn ìdánimọ̀ àti àrídájú pé àwọn ẹlẹ́gìrì náà ló fẹsẹ̀ ara wọn rìn wá sílé ìwòsàn, dókítà Àbúgbé ìgbésẹ̀ òfin, àwọn agbófinró sì wá kó àwọn afurasí méjì náà lọ. Dókítà Abu Babatunde, Orísun àwòrán screenshot ọjọ́ 2 oṣù kìíní ọdún 2026 ní àwọn ajínigbé jí dókítà Abu Babatunde àti àbúrò rẹ̀ Abu Taha gbé nílé wọn ní Auchi, ìpínlẹ̀ Èdó. Ọjọ́ 2 lẹ́yìn ìjínigbé náà ni wọ́n rí òkú Abu Taha nítòsí odò Ìgbéra camp. Àwọn ajínigbé náà ní ìròyìn sọ pé wọ́n pa á. Kò tí ì pẹ́ púpọ̀ tí dókítà Babatunde parí ẹ̀kọ́ tí ìjínigbé náà fi wáyé, kò sì tilẹ̀ tí ì ṣe ètò táwọn olóyìnbó ń pè ní housemanship tí àwọn ajínigbé fi gbé e lọ. Ọjọ́ 15 oṣù kìíní ní ìròyìn jáde pé wọ́n ti yọ̀ǹda dókítà Abu Babatunde, ìyẹn lẹ́yìn owó ìtúsílẹ̀ mílíọ̀nù lọ́nà 50 mílíọ̀nù náírà. Bàbá tó bí dókítà Abu sọ̀rọ̀ nígbà náà. Ó ní bó tilẹ̀ jẹ́ pé Babatunde padà wálé, òun pàdánù ọmọ òun kejì. Ó fi kún pé wọ́n yìnbọn mọ́ dókítà Babatunde pàápàá lẹ́sẹ̀ nígbà náà. Àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdò Ino Iko Edem fi síta nírọ̀lẹ́ ọjọ́ Àìkú Sunday ṣàlàyé pé nígbà tí àwọn ọlọ́pàá ń tọpinpin lágbègbè Auchi ni wọ́n rí ọkùnrin kan mú. Ó ní fífọ́ igbó ká tí ọlọ́pàá ń ṣe pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n wọ igbó Wáràkè ló mú èsì wá lọ́jọ́ 3 oṣù kejì ọdún 2026. Níbi tí wọ́n ti ń ṣe èyí ló ní àwọn ti mú ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Saminu Kawuje. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn pe ìpàdé tó ṣàfihàn afurasí náà ní àgọ́ ọlọ́pàá. Níbẹ̀ ló sì ti hàn pé ọ̀kan lára àwọn tó jí dókítà Àbúgbé ni. Àwọn afurasí méjèèjì ni ó ní ọwọ́ bà nílé ìwòsàn Auchi Specialist Hospital níbi tí wọ́n ti lọ tọ́jú mọ̀lẹ́bí wọn kan. Ó ní dókítà tí wọ́n jí gbé náà ló dá wọn mọ̀ tí wọ́n sì fi padà fi ọwọ́ òfin mú wọn. Àwọn méjì tó ní ọwọ́ bà nílé ìwòsàn náà ni Idris Abubakar àti Sani Abubakar. Idris Abubakar
gan ni ẹni tí wọ́n tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni tó gba owó ìtúsílẹ̀ fún dókítà Abu. Ó ní iṣẹ́ ti ń lọ láti tú ikọ̀ ajínigbé náà ká ní Auchi. Ìkúnlẹ̀ abiyamọ o, akẹ́kọ̀ọ́ SS3 ọmọ ọdún 17 years jẹ́ ṣíṣekú pa nípasẹ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ nípínlẹ̀ Yobe. Akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Government Science and Technical College Hasan Amadu ọmọ ọdún 17 years ti jẹ́ ṣíṣekú pa lẹ́yìn tí àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe síbàsíbò ní Potiskum nípínlẹ̀ Yobe. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ àìkú Sunday níléèwé náà níjọba ìbílẹ̀ Potiskum nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí kan ṣe wí, ọmọ ọdún 17 náà ni wọ́n bo òkú rẹ̀ mọ́lẹ̀ lọ́jọ́ náà nílùú abínibí rẹ̀ ní Gadaka níjọba ìbílẹ̀ Fika nípínlẹ̀ Yobe. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn akẹgbẹ́ rẹ̀ ní yàrá ìkàwé kan náà ló ṣe bẹ́ẹ̀ sì kọlù sí Hasan lábẹ́ ohun tó ṣókùnkùn tí kò hàn dé sẹ́nì kankan tí àwọn aláṣẹ àwọn agbófinró kò tí ì fìdí ohun tó ṣokùnfà ìdí ìkọlù náà múlẹ̀. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe SP Dungus Abdulkarim sọ fáwọn akọ̀ròyìn pé iléeṣẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ láti mọ ohun tó ṣokùnfà ikú akẹ́kọ̀ọ́ náà ní pàtó. Olùkọ́ kan níléèwé náà, ẹni tó sọ̀rọ̀ tó ní ká forúkọ bo òun láṣìírí, sọ wípé fún àwọn àkókò kan níṣe làwọn akẹ́kọ̀ọ́ kan gbéná wojú Hasan. Ó ní lọ́jọ́ àìkú Sunday òun dá wọn dúró ṣùgbọ́n wọ́n kọ̀ jálẹ̀ tí wọ́n sì ṣèkọlù sí. Níṣe ni wọ́n lù ú lálùbọ́lẹ̀ lálùbami tó sì padà kú lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ba iléèwé náà lójijì. Ó fi kún pé lẹ́yìn ìkọlù náà, aláṣẹ iléèwé náà fa àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani náà lé ọwọ́ àwọn agbófinró ọlọ́pàá. Ìwádìí ìfimúfínlẹ̀ sì ń lọ lọ́wọ́. Àwọn sì ní ìrètí wípé àwọn agbófinró yóò máa rí dájú ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà tí wọn yóò sì fojú àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà winá òfin. Ipò gómìnà ìpínlẹ̀ Ògùn ni mo fẹ́ dù báyìí. N kò padà sí ilé ìgbìmọ̀ asòfin mọ́. Ìyábọ̀ Ọbásanjọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ọmọ ilé ìgbìmọ̀ asòfin nígbà kan rí, ọ̀jọ̀gbọ́n Ìyábọ̀ Ọbásanjọ́ ti wọ́gi lé èròǹgbà àwọn kan tí wọ́n ní ó fẹ́ padà sí ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé ó ṣeéṣe kí ìrìn àjò òṣèlú gbé òun lọ láti díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn. Ọbásanjọ́, ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí, Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ èyí di mímọ̀ lásìkò tó ń sọ̀rọ̀ lórí rédíò. Níbẹ̀ ló ti fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti padà sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ó sọ pé fún ìlọsíwájú òun kò ní di kọmíṣánná gẹ́gẹ́ bí òun ṣe ti sọ. Òun kò padà sí ẹgbẹ́ òṣèlú kan náà nítorí òun gbàgbọ́ pé ẹgbẹ́ náà ti dàgbà tí kò sì ní ìwúlò mọ́. Bẹ́ẹ̀ ni òun kò padà sí ilé ìgbìmọ̀ asòfin àgbà náà. Ó ní èyí ni òun sọ fún àwọn èèyàn òun nígbà tí gbogbo èyí bẹ̀rẹ̀. Ó ní ohun kan tí òun padà wá fún ní ipò gómìnà. Kọmíṣánná fún ètò ìlera nígbà kan rí nípínlẹ̀ Ògùn ní ìpadàbọ̀ rẹ̀ sínú òṣèlú ló dá lórí ìpè láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ké sí pé kó máa padà bọ̀. Àìpẹ́ yìí ni Ọbásanjọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì kéde rẹ̀ síta fún aráyé. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ògùn tó jẹ́ ẹgbẹ́ tí Ọbásanjọ́ wà tẹ́lẹ̀ ni wọ́n ti kọ lẹ́tà sí pé àwọn fi Ọlọ́run sìn nínú ìrìn àjò rẹ̀ tuntun. Ọbásanjọ́ padà sídìí òṣèlú lẹ́yìn ọdún 15 tó ti fi òṣèlú sílẹ̀ lẹ́yìn tó parí sáà rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ asòfin láàrin ọdún 2007 sí 2011. Bákan náà ló jẹ́ kọmíṣánná fún ètò ìlera kó tó di pé ó mórílé ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà. Lẹ́yìn náà ló gba Amẹ́ríkà lọ láti fi ìmọ̀ kún ìmọ̀ rẹ̀. Akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga KWASU tó fẹ́ ṣe ìdánwò àṣekágbá pàdé ikú òjijì látàrí ìjàmbá ọkọ̀ lásìkò tó fẹ́ lọ mú káàdì ìdánimọ̀ ID card tó gbàgbé sílé lẹ́yìn tí wọn kò gbà láàyè láti wọnú gbọ̀ngàn ìṣèdánwò. Mà ṣe o. Ariwo ìpayín keke ọ̀fọ̀ gbòde kan lọ́jọ́ 4 oṣù kejì ọdún yìí ní ìlú Màlété ní ìjọba ìbílẹ̀ Mòrò nípínlẹ̀ Kwara nígbà tí ọkọ̀ gba akẹ́kọ̀ọ́ kan tó sì pàdánù ẹ̀mí rẹ̀ lójú ẹsẹ̀. Akẹ́kọ̀ọ́ ọ̀hún Àrẹ̀mú Agbolúajé ló wà ní ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìjọba ìpínlẹ̀ Kwara KWASU tó wà ní Màlété. Olóògbé náà fẹ́ ṣe àṣekágbá ìdánwò ní ilé ẹ̀kọ́ náà nígbà tó pàdánù ẹ̀mí rẹ̀. Lásìkò tó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà tó ní kán forúkọ bòun láṣìírí sọ pé akẹ́kọ̀ọ́ náà sá eré kí ó lè dé bá ìdánwò tó fẹ́ ṣe ní ọlọ́jọ́ dé bá. Ó ṣàlàyé pé ikú akẹ́kọ̀ọ́ náà dùn ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti pé ó jẹ́ nǹkan tí kò yẹ kó wáyé lásìkò ìdánwò àṣekágbá. Lọ́jọ́
ọjọ́ 4 oṣù kejì ọdún yìí ní Àrẹ̀mú Agboluaje gbéra kúrò ní ilé rẹ̀ tó sì mórí lé ilé ẹ̀kọ́ gíga fásitì ìjọba ìpínlẹ̀ Kwara KWASU láti lọ ṣe ìdánwò àṣekágbá rẹ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ kan tọ́rọ̀ sójú ẹ̀ Fọláṣadé Ravel ṣe ṣàlàyé fún àwọn akọ̀ròyìn ní wípé bí Àrẹ̀mú Agboluaje ṣe fẹ́ wọ inú gbọ̀ngàn ìdánwò ní àwọn alámòjútó ètò ìdánwò béèrè káàdì ìdánimọ̀ rẹ̀ ID card. Ó ní olóògbé náà sọ wípé òun gbàgbé káàdì rẹ̀ sí ilé. Ó ní olóògbé náà sáré gbé ọ̀kadà rẹ̀ tó sì lọ ilé tó ń gbé láti lọ mú káàdì náà wá kí ó lè ráyè ṣe ìdánwò rẹ̀. Fọláṣadé ṣàlàyé síwájú sí pé bí Àrẹ̀mú ṣe ń gun ọ̀kadà rẹ̀ ní ọkọ̀ kan kọlu ọ̀kadà náà tó sì jáde láyé. Ó ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà bà àwọn akẹ́kọ̀ọ́ lọ́kàn jẹ́ púpọ̀. Ó ṣàlàyé pé ọ̀kadà rẹ̀ tí wọ́n pè ní Lady Machine ló gùn lọ́jọ́ náà. Akọ̀wé àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì ìjọba ìpínlẹ̀ Kwara Dókítà Kíkẹ́lọmọ Sálè ti bá àwọn òbí akẹ́kọ̀ọ́ náà kẹ́dùn. Nínú àtẹ̀jáde kan, Dókítà Kíkẹ́lọmọ Sálè fi síta ní orúkọ ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún àti lórúkọ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ló ti bá àwọn mọ̀lẹ́bí olóògbé náà kẹ́dùn tó sì gbà ládùúrà pé Ọlọ́run yóò dúró tì wọ́n. Ilé ẹ̀kọ́ náà tún bá gbogbo akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ ikú ọ̀kan lára wọn. Ó fi kún pé ìṣẹ̀lẹ̀ náà bà ilé ẹ̀kọ́ náà lọ́kàn jẹ́ púpọ̀ tó sì ṣàpèjúwe ikú ọmọkùnrin náà gẹ́gẹ́ bí ohun tó gba omijé lójú ẹni. Ilé ẹ̀kọ́ náà gbàdúrà kí Ọlọ́run tu àwọn òbí olóògbé àti àwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ rẹ̀ nínú. Ó dójú ẹ̀ báyìí o, àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sí Ìkorò nípínlẹ̀ Kwara, kọlù ọlọ́dẹ, ṣekú pa ẹ̀ṣọ́ aṣọ́gbó, dáná sun ọ̀kadà 11. Àwọn agbésùnmọ̀mí ṣe ìkọlù sí agbègbè Ìkorò níjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara. Wọ́n tún kọlù àwọn ọlọ́dẹ, ẹ̀ṣọ́ aṣọ́gbó, yàtọ̀ sí pé wọ́n ṣekú pa ẹ̀ṣọ́ aṣọ́gbó kan níbẹ̀ kí wọ́n tó tún dáná sun ọ̀kadà 11 ní Kwara. Níṣe lọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ nílẹ̀ wa ń peléke sí lójoojúmọ́ bí àwọn agbébọn tó ṣe ń sọsẹ́ láabi wọn nípínlẹ̀ Kwara àti àwọn ìpínlẹ̀ míì. Ọjọ́ Àìkú Sunday ọjọ́ 8 oṣù kejì ọdún yìí làwọn agbésùnmọ̀mí tún kọlù àwọn ọlọ́dẹ, fìjìláńtẹ́ àti àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ní ìlú Ìkorò, ìjọba ìbílẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ sójú ẹ̀ Ọ̀gbẹ́ni Sunday Ọlátúnjí tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé ní nǹkan bíi aago 11 òwúrọ̀ ọjọ́ Àìkú ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ó ṣàlàyé pé àwọn ọdẹ ìbílẹ̀, àwọn fìjìláńtẹ́ àti àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ló lọ kojú àwọn agbésùnmọ̀mí náà nínú igbó. Lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 8 oṣù kejì ọdún yìí ni àwọn ará ìlú náà ta àwọn ọdẹ ìbílẹ̀ lólobó pé àwọn rí àwọn agbésùnmọ̀mí nínú oko. Gẹ́gẹ́ bí ẹnìkan tọ́rọ̀ sójú ẹ̀ Ọ̀gbẹ́ni Sunday Ọlátúnjí sọ wípé báwọn ará ìlú náà ṣe ta àwọn ọlọ́dẹ lólobó ló mú kí àwọn ọdẹ ké sí àwọn fìjìláńtẹ́ àti àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó tí wọ́n sì ta mọ́ra láti lọ kojú wọn. Ó ṣàlàyé pé bí wọ́n ṣe lọ kojú wọn nínú igbó ni wọ́n gbé ọ̀kadà 11 tí wọ́n gbé lọ sí ibì kan tí wọ́n sì fẹsẹ̀ rìn lọ bá wọn. Ṣùgbọ́n wọn kò mọ̀ pé àwọn agbébọn náà ti lúgọdì wọn ní ojú ọ̀nà tí wọn yóò gbà kọjá. Lójijì ni wọ́n yìnbọn mọ́ àwọn ọlọ́dẹ. Ọ̀gbẹ́ni Ọlátúnjí fi kún pé ọ̀rọ̀ di bó lọ yá mi nínú igbó náà pẹ̀lú àlàyé pé ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó forest guard tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel Abímbọ́lá pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìkọlù náà. Ó sọ pé gbogbo ọ̀kadà 11 tí àwọn ọdẹ náà gbé lọ làwọn agbébọn náà dáná sun di eérú. Ó tún ṣàlàyé pé jìnnìjìnnì ti bo àwọn èèyàn ìlú Ìkorò nítorí ìkọlù náà. Nǹkan bíi ọdún méjì sẹ́yìn làwọn agbébọn ya wọ ìlú Ìkorò, ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara tí wọ́n sì yìnbọn pa ọba ìlú náà. Àwọn agbébọn náà tún jí olórí ọba ìlú náà àti ọmọ ọ̀dọ̀ wọn gbé sálọ. Ìkọlù náà dá ìbẹ̀rùbojo sọ́kàn àwọn ará ìlú, èyí tó mú gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak àti kọmíṣánná àjọ ọlọ́pàá ìgbà náà Victor Ọláìyá ṣàbẹ̀wò sí ìlú náà. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù làwọn agbébọn náà tó yọ̀ǹda olórí àti ọmọ ọ̀dọ̀ wọn tí wọ́n jí gbé. Láti ìgbà náà ni àwọn èèyàn ìlú Ìkorò ti ń gbé nínú ìpayà ìbẹ̀rùbojo. Ìlú Ìkorò kò jìnnà sí ìlú Èrùkú táwọn ajínigbé ti jí àwọn olùjọ́sìn gbé lọ́dún tó kọjá nínú ilé ìjọsìn. Oníròyìn orí ayélujára blogger tó fìlú ọba UK ṣebùgbé Maureen Bádéjọ jẹ́ nínáwó gan lẹ́kọ̀ọ́ lẹ́yìn lẹ́tà ìfinisùn tó jẹ́ fífi ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ àlùfáà Olúkọ̀yà àti àpòstélì Sulaiman. Oníròyìn orí ayélujára blogger ọmọ Nàìjíríà tó fìlú ọba UK ṣebùgbé Maureen Bádéjọ ti jẹ́ nínáwó gan nípasẹ̀ àwọn agbófinró ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà lẹ́yìn lẹ́tà ìfinisùn tó
tó jẹ́ fífi ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run méjì kan. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Bádéjọ ló jẹ́ fífi gbòòrò òfin gbé lẹ́kọ̀ọ́ lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ àwọn agbófinró ẹ̀ka tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID. Ohun tí a gbọ́ ni pé wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò lẹ́ka iléeṣẹ́ agbófinró tó ń rí sí ìwà ọ̀daràn lórí ìtàkùn ayélujára ní Adékúnlé lágbègbè Yábà nípìnlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìfigbòòrò òfin gbé Bádéjọ ló wáyé lẹ́yìn ìwé ìfisùn tó jẹ́ fífi ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ olùdásílẹ̀ iléeṣẹ́ ìránṣẹ́ OFM Apostle Johnson Sulaiman àti olùdásílẹ̀ MFM Dókítà Daniel Olúkọ̀yà. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, kò sẹ́ni tó mọ pàtó ẹ̀sùn tó wà nínú ìwé ìfisùn náà ní kíkún. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé ọ̀rọ̀ náà ló lọ́pọ̀ mọ́ gbígbé nǹkan jáde lórí ayélujára nípasẹ̀ oníròyìn orí ayélujára blogger kan. Títí di ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì Friday, iléeṣẹ́ ọlọ́pàá kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta tí yóò ṣàlàyé àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Bádéjọ tàbí ìdí òfin fún ìtẹ̀síwájú ìfipamọ́ sáhàmọ́. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin lórí ọ̀rọ̀ náà ló já sí pàbó. Lóṣù kẹjọ ọdún 2023, ìròyìn jáde pé Bádéjọ kọ̀ láti jẹ́ kí Àpọ́stélì Sulaiman san £500 lóṣooṣù sí ìdájọ́ àpapọ̀ owó £19,601. Ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ takò nípasẹ̀ ẹ̀ka ilé ẹjọ́ Queen's Bench Division ti ilé ẹjọ́ gíga ẹ̀ka ètò ìdájọ́ ilẹ̀ ọba UK. Lóṣù kẹta ọdún 2022, ẹ̀ka ilé ẹjọ́ gíga ètò ìdájọ́ ilẹ̀ ọba UK pàṣẹ fún Sulaiman láti san £19,601 gẹ́gẹ́ bí ìbáwí nínú ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tó pè tako Bádéjọ. Maureen Bádéjọ ló farahàn níwájú ilé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn bíba orúkọ àwọn àlùfáà jẹ́ tí wọ́n fi kàn án. Ìròyìn tún jáde bí àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun tún ṣe tẹ̀lé owó jọ láti ṣèrànwọ́ fún Bádéjọ láti gbèjà ara rẹ̀ nínú ẹjọ́ náà. Ní olóòtú Glo TV rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olùwòran, àwọn olólùfẹ́ àti àwọn alátìlẹyìn rẹ̀ fún ìrànlọ́wọ́ owó láti san owó tó bá òfin mu náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.